Pode mais. Tá vai. Tu vai live? Yeah. tọ́ ẹ tún kúrọ̀lẹ́ ẹ tún káàbọ̀ ní gbogbo tẹ́ ẹ tún ti ń láǹfààní láti máa gbọ́ wa a tún ti dé náà nìyẹn Fọlájìn Oyètáyọ̀ lórí ètò yín ètò wa idán lórí pápá ní ìkànnì ìbílẹ̀ rédíò tiwantiwa káàkiri àgbáńláyé káàfàtà adájọ́ máṣe asọ̀rọ̀máyẹ̀ bírú wọn bá sọnù àní òsì ó yẹ ká wá wọn rí nítorí ibà méjì kan mo dágbére fún wa lọ́jọ́ Monday mo ní màá tún dé lọ́jọ́ Àlàmísì ọjọ́bọ̀ ni àdúpẹ́ adájọ́ ọjọ́ kò a tún ti dé náà nìyẹn láti máa jayín wìtìwìtì bó ṣe ń lọ nípa ìròyìn eré ìdárayá lórí ìkànnì tó gáyàtà ìkànnì tó lápájá ní gbogbo orílẹ̀-èdè wò wọ́n tún ti yín síbẹ̀ nǹkan ò ní sẹ̀mí yín ìbílẹ̀ rédíò tiwantiwa Nàìjíríà live and direct láti orílẹ̀-èdè UK orúkọ mi ò tí ì yí padà àdúpẹ́ lórí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá lórí àti àṣekáyé yín káàfàtà àmọ́ rírì yín nǹkan ò ní sẹ̀mí yín dààmú fòrò ní wálẹ̀ bí nǹkan ṣe lọ wẹ́rẹ́wẹ́rẹ́ mo ní kí n farabalẹ̀ kí n máa jẹ́yìn tiwa tán ni ẹjẹ́ àtìlẹ̀ kó torí ibà méjì kọ́ ọ̀rìn kí ni wín ìròyìn tún wà ńlẹ̀ fún tìrọ̀lẹ́ tòní ibo láti bẹ̀rẹ̀ ẹ kúkú ti mọ̀ ní pé ilẹ̀ náà láti kó gẹ́gẹ́ bí ìṣe wa lórúkọ olóòtú ètò yìí tó tún jẹ́ ọ̀gá wa ní ìkànnì ìbílẹ̀ rédíò tiwantiwa Nàìjíríà mò ń sọ̀rọ̀ nípa Adébùsọ́lá Kàndé tí gbogbo èèyàn mọ̀ sí Ìyá Ìbàdàn adúpẹ́ amọ̀rírì yín bẹ́ẹ̀ ṣe ń kọ́wọ́ tiwa lẹ́yìn àṣeyọrí lálákànṣepọ̀ àṣeyọrí ló máa jẹ́ tiyín ní iléeṣẹ́ wa bẹ́ẹ̀ náà mo tún kí àwọn ọ̀jọ̀gbọ́n mi tó wà nílé agbára fún tìrọ̀lẹ́ tòní àfáà mi ọ̀gá wa ní ìkànnì yìí náà ni àfáà ìṣẹ́ máa ń ṣètò tún rí wọn wò lọ́la ọjọ́ Jímọ̀ ní látàgò 3 sáago 4 ó tún máa dùn gbọ̀ngbọ̀n máa kàn sí Fọlájìn Oyètáyọ̀ lórúkọ mi Fakasport ẹjẹ́ ìlẹ̀ kó kí n bẹ̀rẹ̀ látẹsẹ̀ kùkù gẹ́gẹ́ bí ìsinmi ẹjẹ́ ń jẹ́ kó yọ wá pé ìdíje 2018 gbọ̀ngàn olúfisọ́ká competition eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ bá a ṣe kọ̀wé rẹ̀ ẹjẹ́ ń sọ fún wa pé ó ti wọ ìpele tó gbẹnu tán nítorí ibà méjì kọ ìfẹsẹ̀wọnsẹ̀ tí wọ́n gbá lánàá gẹ́gẹ́ bí ìròyìn tó ń tẹ̀mí náà ọ̀wọ́ ọ̀pẹ FC ó fìyà jẹ Ìwó Road FC ní àmì ayò 3-2 òun ló fi fìyà jẹ lọ́wọ́ kan làgàsítíkálì ẹjẹ́ tí wọ́n sọ fún wa pé ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tó wáyé ní láàrin Ọlọ́runṣògo FC àti Òkè Church FC àwọn mélòó ló láǹfààní láti jáwé olúborí ẹjẹ́ ń sọ fún wa ọ̀wọ́ ọ̀pẹ fìyà jẹ Òkè Church FC àmì ayò 2-0 ó tún wá túmọ̀ sí pé ọ̀la ìfẹsẹ̀wọnsẹ̀ tún máa wáyé láàrin tani Òkè Church FC àti Ìwó Road ló máa wáyé ní ìdíje 2018 gbọ̀ngàn olúfisọ́ká competition gẹ́gẹ́ bó ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ mo ní kí n farabalẹ̀ kí n máa já wa ní bí nǹkan ṣe Fakasport láti bẹ̀ lọ ẹ jẹ́ n kúrò ńbẹ̀ kí n wá sáàrin ilẹ̀ wa Nàìjíríà kí n jẹ́ kó máa yé wa pé lọ́wọ́ kan làgàsítíkálẹ̀ Táíwò Awóníyì ògbóǹtarìgì agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ní sẹ́ẹ̀mọ̀ pé inú kan Liverpool ló ti ń lo dọ́là kó tó di pé wọ́n fi ṣe àdéhùn aláyàlò lọ sínú kọ̀ọ̀kan tá a mọ̀ sí Moscow lórílẹ̀-èdè Belgium wọ́n ti wá jẹ́ kó yé wa pé lọ́wọ́ tá a wà Táíwò Awóníyì gbogbo ìrètí rẹ̀ ipá ti pín fún lọ́wọ́ tá a wà yìí torí ibà méjì kọ̀ ní láǹfààní láti kópa ní tá a bá ń sọ nínú ife ẹ̀yẹ àgbáńláyé torí ibà méjì kọ́ ó ti ní farasí kódà tí sáà yóò fi parí ní ìdíje lórílẹ̀‐èdè Belgium pàápàá jùlọ nínú ikọ̀ tó tún lo dálà Royal Moscow FC ní kò ní láǹfààní láti gba bọ́ọ̀lù torí ibà méjì kọ́ Táíwò Awóníyì ó ti ní farasí bí nǹkan ṣe ń lọ Fakasport wẹ́rẹ́wẹ́rẹ́ mo ní ká máa farabalẹ̀ ká máa bá dọ́gba ní bí nǹkan ṣe ń lọ mo kúrò ńbẹ̀ ẹ jẹ́ máa lọ sọ́dọ̀ ìgbìmọ̀ àjọ NFF ní àjọ tó ń ṣe kò kárí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà mò ń sọ nípa Nigeria Football Federation wọ́n ti sọ̀rọ̀ kí ni tí wọ́n sọ wọ́n ti jẹ́ kó yá pé lọ́wọ́ tà wọ́n ti kìlọ̀ fún gbogbo àwọn akọ́nìmọ̀gbá nínú ọkọ̀ Nàìjíríà orílẹ̀-èdè wa Nàìjíríà pàápàá jùlọ tó ń da 17 àti tó ń da 20 wọ́n ti jẹ́ kó yé wa pé lọ́wọ́ tá a wẹ̀ ẹ̀dá kan gbọdọ̀ sí mọ̀gùmọ̀gù ọjọ́ orí ni eléyìí tí a mọ̀ sí age teaching torí ibà méjì kọ ikọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà òdú ni wá àìsàn tá a bá ń sọ nípa bọ́ọ̀lù ńláyé ni wọ́n ti wá jẹ́ kó yé wa ẹ̀dá kan à ń ṣe mọ̀gùmọ̀gù ọjọ́ orí ìyẹn bí nǹkan ṣe ń lọ Fakasport mo ní kí n farabalẹ̀ kí n máa gbàdọ́gba ni ẹ̀yin ṣe ń darapọ̀ mọ́ ìkànnì ìbílẹ̀ rédíò live and direct láti orílẹ̀-èdè UK Fọlájìn Oyètáyọ̀ pẹ̀lú ètò yín ètò wa idán lórí pápá ẹjẹ́ tó máa já dọ̀bálẹ̀ kí n sọ fún wa pé Anthony Okpotu ògbóǹtarìgì agbábọ́ọ̀lù lórílẹ̀-èdè wa Nàìjíríà ní ṣe é mọ̀ pé nínú nǹkan Lobby Star ló ti lọ dọ́là lọ́sà tó lọ lọ́wọ́ tá a wà tó sì darapọ̀ mọ́ wa ṣe é mọ̀ pé wọ́n jọ lo dọ́là ní díje tó lórílẹ̀-èdè Morocco ní eléyìí tí a mọ̀ sí Chan Nations Cup ẹjẹ́ wọn sọ fún wa pé Anthony Okpotu lọ́wọ́ tá a wà ṣe é mọ̀ pé lọ́wọ́ kan làgàsítíkálì nígbà
nígbà tó parí ìdíje tán lórílẹ̀‐èdè Morocco ó ní àwọn kọ̀ọ̀kan pè láti orílẹ̀‐èdè Morocco lọ́wọ́ tá a wà nílé òkèèrè ni ṣùgbọ́n wọ́n ti jẹ́ kó yé wa ó ti dé padà sínú nǹkan Lobby Star torí bá méjì kọ̀ ọ́ àti Síkírù Ọlátúnbọ̀sún nínú nǹkan Campbell wọ́n ti dé lọ́wọ́ kan làgàsíkálẹ̀ ṣùgbọ́n orí bá ṣe lọ́wọ́ tá a wà mò ń sọ nípa Stephen Ode atamátàsé nínú nǹkan MFM ní òun wà nínú nǹkan FC Zurich gbèsè Switzerland àti tùsí láàrin àwọn mẹ́ta tí wọ́n lọ sílé òkèèrè Stephen Ode nìkan ló sì wà bẹ́ẹ̀ ó dúró tán olùkàkàràkà lọ́wọ́ tá a wà yìí bí nǹkan ṣe ń lọ Fọlájìn Oyètáyọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ mo ní ká máa farabalẹ̀ máa bá a dọ́gba ní kí n fàlàyé kí n sọ fún wa pé lọ́wọ́ tá a wà wọ́n ti mú góò tó dáa jù ní ìdíje Nigeria Professional Football League fún máa dé 15 ẹni tó ti ta ni wọ́n mú ẹjẹ́ ń jẹ́ kójú wa pé Emeka Ogbu ni agbábọ́ọ̀lù atamátàsí tó ṣe dáadáa jùlọ ní nínú kọrí fásitì góò rẹ̀ ni wọ́n mú fún góò tó ta sọ́sán jùlọ ní ìdíje Nigeria Professional Football League ìyẹn match day 15 bí nǹkan ṣe ń lọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà là ń bá a dọ́gba ẹjẹ́ tí ń kúrò ń bẹ̀ kí n tún jẹ́ kójú wa pé lọ́wọ́ tá a wẹ̀ adúpẹ́ àmọ́ rírì gbogbo èyí tẹ́ ẹ ti ń tẹ̀lé wa nǹkan ò ní sẹ̀mí yín live and direct lẹ̀ ń wò wá lórí ètò ìbílẹ̀ rédíò Tiwantiwa Nàìjíríà live and direct láti orílẹ̀ UK ẹ̀yin tẹ́ ẹ ti ń tẹ̀lé wa lórí àtikáyé Twitter YouTube ẹ̀yin tún lè tún síbẹ̀ ìbílẹ̀ rédíò ní àtúntìdé látún máa jálulẹ̀ bí àpẹwà pẹ̀lú Fọlájìn Oyètáyọ̀ Fakao Sport ìdá lórí pápá lẹ́tọ̀ ní ìkànnì tọ́lọ́ ń gbà fún ìbílẹ̀ rédíò Tiwantiwa bó ti máa jẹ́ náà nìyẹn kò ní bàjẹ́ mo rí ẹ̀ ń bẹ́ òdúró de ìyá wa ìyá Ìbàdàn ò ní wálẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ mo ní ká farabalẹ̀ ká máa bá dọ́gba ẹ jẹ́ ń sọ fún wa pé àwọn tó ń ṣe kò kárí àmì ẹ̀yẹ ní ìdíje Nigeria Professional Football League ìyẹn League Bloggers Award àwọn tó ń ṣe àfifúnni àmì ẹ̀yẹ ni wọ́n ti jẹ́ kó yé wa akọ́nimọ̀ àti agbábọ́ọ̀lù tó ta sánsán jùlọ fún oṣù kẹta oṣù tó kọjá lọ yìí àwọn òwò ni wọ́n mú ẹjẹ́ ń jẹ́ kó yé wa pé agbábọ́ọ̀lù nínú kọta ni Abia Warriors ní atamátàsí wọn mò ń sọ nípa Samson Obi òun ni agbábọ́ọ̀lù tó ṣe yémú jùlọ tá a bá ń sọ nípa ìdíje Nigeria Professional Football League Samson Obi òun ni wọ́n mú gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù eléyìí tó ta sánsán jù ẹ̀ta alákọ́nimọ̀gbá tún mú ẹ jẹ́ kí n jẹ́ kó yé wa pé ta ni wọ́n mú akọ́nimọ̀gbá ikọ̀ Niger Tornadoes mò ń sọ̀rọ̀ nípa Hamza Abara ni òun ni wọ́n mú gẹ́gẹ́ bí akọ́nimọ̀gbá tó ṣe yémú jùlọ ní ìdíje Nigeria Professional Football League fún tóṣù kẹta ọdún tá a wẹ̀. bí àwọn ṣe fún ní àmì ẹ̀yẹ ni mo ní kí n fara balẹ̀ kí n jẹ́yìn tiwa tán bó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n kúrò bẹ́ẹ̀ mo tún lọ sọ́dọ̀ àjọ NFF ní àjọ tó ń ṣe kò kárí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá káàkiri orílẹ̀-èdè wa Nigeria Football Federation wọ́n ti jẹ́ kójú wa pé fífarahàn tí Super Eagles tó máa farahàn nínú ife ẹ̀yà àgbáńláyé lọ́wọ́ tàwa $2.8 million òun ló máa bá lórí ibà méjì kọ àjọ FIFA owó tó tó $2.8 million òun ni wọ́n máa fún gbogbo orílẹ̀-èdè wa Nàìjíríà pàtí ẹ̀ yọjú nínú ìdíje àgbáńláyé lórílẹ̀-èdè Russia lọ́wọ́ tàwa $2.8 million òun náà wọ́n máa fún wa wọ́n ti jẹ́ kó yé wa pé ọ̀sẹ̀ tó ń bọ̀ òun ló máa kan ikọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́wọ́ kan làgástíkálẹ̀ òun ni ta ni tó jẹ́ ààrẹ NFF lórílẹ̀-èdè wa Nàìjíríà mò ń sọ nípa Amadu Mefin Pinnick ó ti pe balógun ikọ̀ Super Eagles mò ń sọ nípa John Mikel Obini ó ti jẹ́ kó yé wa pé lọ́wọ́ tá a wà yìí gbogbo ikọ̀ Super Eagles àlá tí wọn ó fẹ́ máa dún lọ́wọ́ kan làgástíkálẹ̀ ní torí ibà méjì kọ̀ ó máa dún gbọ̀ngbọ̀n ní ó wá ń rọ̀ wọ́n pé dáwọ̀ ní nínú fi àgbáńlá ẹlú tá a wà yìí ẹ jẹ́ ká gbìyànjú ká ṣe dáadáa ní bí nǹkan ṣe ń lọ Fakao Sport mo ní kí n farabalẹ̀ kí n máa já wa ní wọ́n ti wá jẹ́ kó yé mi pé lọ́wọ́ tá a wà ṣẹ́ mi pa tún bá wọn fẹsẹ̀ wọn sí ọlọ́rẹ̀ sọ̀rẹ̀ kálẹ̀ mọ orí ọwọ́ tá a wà ní orí ọwọ́ wo ni Super Eagles wà ẹ má gbàgbé tó bá di ọjọ́ kẹfà oṣù karùn-ún ọdún tá a wà a máa gbá ìdíje ọlọ́rẹ̀ sọ̀rẹ̀ lórílẹ̀‐èdè Austria ní pẹ̀lú tani pẹ̀lú Czech Republic òun la máa gbá ìfẹsẹ̀wọnsẹ̀ ọlẹ́sọ̀rẹ̀ ṣùgbọ́n Fakao Sport wọ́n ti jẹ́ kó yé mi pé lọ́wọ́ tá a wà ní ọjọ́ kejì oṣù kẹfà ọdún tá a wà ẹsẹ̀ mọ̀ pé ife ẹ̀yà àgbáńláyé ọjọ́ 14 ló máa gbéra sọ ọjọ́ kejì oṣù kẹfà ọdún tá a wà nígbà tá a bá ń kojú orílẹ̀-èdè England nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ̀ tá a gbà kẹ́yìn ká tó lọ sínú ife ẹ̀yà àgbáńláyé wọ́n máa lo ìmọ̀ ẹ̀rọ VAR ṣe mọ̀ pé àjọ FIFA wọ́n ti ń gbìyànjú ẹ̀ pé nínú ọdún tá a wà yìí pàápàá jùlọ nínú oṣù kẹfà lórílẹ̀-èdè Russia ó ṣeé ṣe o lo ìmọ̀ ẹ̀rọ VAR eléyìí tá a mọ̀ sí video assistant referee ní ìdíje àgbáńláyé ṣùgbọ́n wọ́n ti jẹ́ kó yé wa pé lọ́wọ́ tá a wà yìí ó ṣeé ṣe kí wọ́n lò ó nígbà tó Nàìjíríà bá ń kojú orílẹ̀-èdè England nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́sọ̀rọ̀ ní ṣáájú ká tó lọ ìfẹ́ àgbáńláyé bí nǹkan ṣe ń lọ Fọlájìn Oyètáyọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ mo ní ká farabalẹ̀ ká máa bá a dọ́gba ní ẹ̀yìn sẹ́yìn dapò mọ́ akínyìn mo rí ọlọ́lá gbogbo Jámánì mi ò ní wáyé tì bí nǹkan ṣe ń lọ ó ti darapọ̀ mọ́ wa lórí ètò lọ́wọ́ kan làgástíkálẹ̀ mo ní kí n farabalẹ̀ kí n máa
já wa ni. Ẹ jẹ́ kí n tún kúrò ńbẹ̀ kí n lọ sọ́dọ̀ Kenneth Omeru ó ti ṣàlàyé pé àǹfààní aláìlẹ́gbẹ́ ló máa jẹ́ fún un lọ́wọ́ tá a wà kóhun kópa ní ìyẹn nínú ife àgbáńlá ẹsẹ̀ pé lọ́dún 2014 ó láǹfààní láti kópa fún orílẹ̀-èdè wa Nàìjíríà ó ti wá ṣàlàyé pé tóun bá kópa lọ́dún tá a wà náà àǹfààní aláìlẹ́gbẹ́ ló máa jẹ́ fún òun nínú ife àgbáńlá yìí tálẹ́ni tó ń sọ bẹ́ẹ̀ Omeru adéyọkọ Chelsea ṣùgbọ́n lọ sínú ikọ̀ OCT bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ là ń bá a dọ́gba ẹjẹ́ ń sọ fún wa pé Henry Onyekuru ó ti dé padà torí ìbámu tẹ̀mọ̀ pé ní fàṣẹ tẹ̀mọ̀ jáwọ́ tán ṣùgbọ́n lọ́kàn làgàsíkà ó ti dé padà nínú Anderlecht lórílẹ̀‐èdè Belgium sẹ́yìn orílẹ̀‐èdè Belgium ló ti ń lo dáúlà ṣùgbọ́n lọ́wọ́ tá a wà yìí Henry Onyekuru ó ti dé ẹjẹ́ sọ fún mi pé bó lọ́kàn làgàsíkàlì ó gbá àmì ayò wọlé méjì ní ìyẹn àmì ayò méjì wọlé fún ikọ̀ Belgium lórílẹ̀‐èdè Belgium ìyẹn ikọ̀ Anderlecht nígbà tí wọ́n ń ṣe ìgbáradì eléyìí tó lẹ́tìkẹ́ bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ mo ní ká farabalẹ̀ ká má bàa ní ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ìkànnì tá a wà ìbílẹ̀ rédíò tiwantiwa Nàìjíríà live and direct láti orílẹ̀-èdè UK pẹ̀lú Fọlájìn Oyètáyọ̀ Fakao Sport ìdá lórí pápá lápẹ̀tò tí ìrọ̀lẹ́ tòní òótọ́ ni kì í ṣèròyìn wọn torí méjì kọ́ àwọn tó ń ṣojú wa ní ìdíje CAF Confederation Cup ìyẹn tilẹ̀ Áfíríkà tá a bá ń sọ nípa Enyimba International Akwa United MFM tí Èkó àti tani Plateau United ìlú Jos ni wọ́n ti já dànù lọ́wọ́ kan làgàsíkálì torí ibà méjì kọ̀ sẹ́wọ̀n ìgbésẹ̀ àkọ́kọ́ Enyimba àtàwọn ìkọ̀ọ̀kan lórílẹ̀‐èdè South Africa ṣùgbọ́n lọ́wọ́ tá a wà omi odòodó òun la gbá lánàá lórílẹ̀‐èdè wa Nàìjíríà adúpẹ́ pé òkun torí ibà méjì kọ̀ Enyimba International àwọn kà á sọ́wọ́ wájú torí away goals ló jẹ́ kí a lọ sí ìpele tó kàn ṣùgbọ́n lọ́wọ́ kan làgàsíkálì Akwa United Al-Hilal bó tilẹ̀ jẹ́ pé Akwa United fìyà jẹ Al-Hilal àmì ayò 3-1 ní ṣùgbọ́n lọ́wọ́ Akwa United kò láǹfààní láti pegede ẹ̀ torí kíni ìwé goal rule òun ló já Akwa United sẹ́wọ̀n pé lórílẹ̀‐èdè Al-Hilal àmì ayò 2-0 Al-Hilal náà fìyà jẹ orílẹ̀‐èdè wa Nàìjíríà yẹn Akwa United ní ìyó tí Akwa United náà fi já dànù lọ́wọ́ lọ sílé wọn lọ́wọ́ táwọn MFM náà òdòdó ni wọ́n tà pẹ̀lú ikọ̀ Jòlíbà ẹ má gbàgbé pé Jòlíbà ti kọ́kọ́ wá fìyà jẹ wá lórílẹ̀‐èdè wa Nàìjíríà yẹn ní pápá ṣeré tí MFM lò yẹn lágége tani stadium àmì ayò kan ló wà nílẹ̀ ẹgbẹ́ tó ti MFM kó lọlé lọ́wọ́ kan lọ́wọ́ tá a wẹ̀ ẹ jẹ́ wá sọ fún wa pé Enyimba International nìkan ní ikọ̀ tó kù tá a bá ń sọ nípa ìdíje CAF Confederation Cup lórílẹ̀‐èdè wa Nàìjíríà àwọn tó kù ó dọ̀yìn ọjọ́ rẹ̀ ní bí nǹkan ṣe ń lọ Fakao Sport wẹ́rẹ́wẹ́rẹ́ mo ní ká máa bá dọ́gba ní wọ́n máa sílẹ̀ òkèèrè ní àwọn ìròyìn eléyìí tó wà ń bẹ̀ kí n farabalẹ̀ kí n já wa nígbà kí n tó lọ ẹ jẹ́ n sọ fún wa pé ìdíje English Premier League ó wáyé báwo náà ṣe fẹsẹ̀ wọn ṣe ẹ jẹ́ n sọ fún wa Manchester United tó gbọ́n yàrá West Bromwich Albion tó fi wọ́n gbọ́n lọ́wọ́ tá a wẹ̀ fún àjẹwọ́ AFC Bournemouth àmì ayò 2-0 Romelu Lukaku àti Chris Smalling ló láǹfààní láti gbá méjì lé gbogbo ẹ̀yìn Manchester United mo kí yín lọ́wọ́ kan làgàsíkálẹ̀ bí nǹkan ṣe ń lọ Fakao Sport wẹ́rẹ́wẹ́rẹ́ mo ní ká máa bá dọ́gba ni bó bá rí bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ ń tún sọ fún wa pé láàrin Brighton of Albion ọjọ́ Tuesday àmì ayò kọ̀ọ̀kan ló bá dé láàrin Brighton of Albion àti Tottenham Hotspur bí nǹkan ṣe ń lọ Fọlájìn Oyètáyọ̀ ní kí n farabalẹ̀ kí n máa bá dọ́gba bó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n kúrò ńbẹ̀ ibo ni kí n tún balẹ̀ sí ẹ jẹ́ kí n balẹ̀ sórílẹ̀-èdè Spain kí n tún jẹ́ kó yé wa báwọn fẹsẹ̀wọnsẹ̀ náà wáyé ń bẹ̀ ikọ̀ Atletico Bilbao àti ikọ̀ Real Madrid àmì ayò kọ̀ọ̀kan òní wọ́n ta Celta Vigo àmì ayò 2-2 ni wọ́n ta pẹ̀lú ikọ̀ Barcelona orí ló kó ikọ̀ Barcelona yọ torí ibà méjì kọ̀ wọn ò bá jẹ́ sùn orí kó wọn yẹ bó tilẹ̀ jẹ́ pé èèyàn 10 sí 11 ìyẹn torí ibà méjì kọ̀ ikọ̀ Barcelona wọn gbá káàdì kúrò ní pápá ilé tí a mọ̀ sí red card ṣùgbọ́n àmì ayò 2-2 òun ẹ jẹ́ máa lọ sínú ìdíje DFB Pokal ìyẹn lórílẹ̀‐èdè Germany kí n sọ fún wa pé lọ́wọ́ tá a wà yìí àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tó wáyé láàrin kọ Bayern Munich ní àti tani àti kọ láàrin kọ Bayern Munich àti kọ tó bá ìdíje DFB Pokal Bayer Leverkusen ní àmì ayò 6 oníkọ Bayern Munich fi jẹ ikọ̀ Bayer Leverkusen lọ́wọ́ kan làgàsíkálì ikọ̀ Bayern Munich wọ́n ti lọ sí ìpele àṣekágbá nígbà tí ìpele kejì semi-final náà tí wọ́n wáyé lánàá láàrin tani Eintracht Frankfurt àti tani Eintracht Frankfurt wọ́n fìyà jẹ ikọ̀ Schalke àmì ayò kan dondo ó tún wá túmọ̀ sí pé Bayern Munich àti ikọ̀ Eintracht Frankfurt wọ́n máa gbá ìpele àṣekágbá DFB Pokal lórílẹ̀‐èdè Germany bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ mo ní ìfarabalẹ̀ ká máa bá dọ́gba ni mo rí ń bẹ́ ẹdú rẹ gbogbo yín ẹ ò ní wálẹ̀ lórí ìkànnì ìbílẹ̀ rédíò Nàìjíríà tiwantiwa dẹ̀ ti ń bá wa dọ́gba ìdá lórí pápá lápẹ̀tò lórí ètò
ìdán lórí pápá lórí ìkànnì yìí ìbílẹ̀ rédíò nàìjíríà tiwa Fọlájìn Oyètáyọ̀ Fakao Sport òun ni atọ́kùn ètò bó ṣe ń lọ ìdán lórí pápá ẹni máa sọ fún wa kéde wa mo balẹ̀ sílé òkèèrè lọ́wọ́ tá a wà yìí pé nínú Chelsea agbábọ́ọ̀lù tí ikọ̀ Chelsea fi ṣàyálò sínú ikọ̀ Stoke City mò ń sọ̀rọ̀ nípa ta ni Kurt Zouma ni ó ti jẹ́ kó yé wa o pé lọ́wọ́ kan òun ti ṣe náà ó ronú nípa ọjọ́ iwájú nínú ikọ̀ Chelsea ṣùgbọ́n tó jẹ́ ológun jù ní lọ́wọ́ tá a wà yìí nínú ikọ̀ Stoke City báwọn ò ṣe ní lọ pé báwọn ò ṣe ní wẹ̀ nínú odò tó ń gbé wọn padà sẹ́yìn nìyẹn relegation zone ó ní sẹ́mọ̀ pé ikọ̀ Chelsea ó sì dá lójú pé ó máa padà síbẹ̀ láìpẹ́ ní ṣùgbọ́n ohun tó wà lọ́kàn lọ́wọ́ tá a wà ó ní káwọn máa wẹ̀ nínú omi tó ń gbé wọn padà sẹ́yìn ní ìdíje English Premier League sẹ́mọ̀ pé ipò kọkànlélógún ìyẹn 19th position ó ní ikọ̀ Stoke City ni wọ́n wà lọ́wọ́ tá a wà pẹ̀lú 28 points ó ti wá ṣàlàyé pé àfojúsùn káwọn máa wẹ̀ nínú omi tó ń gbé wọn padà lọ sẹ́yìn talent tó ń sọ bẹ́ẹ̀ Kurt Zouma agbábọ́ọ̀lù ikọ̀ Chelsea tó ń lo dọ́là nínú ikọ̀ Stoke City bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ wà ń bá dọ́gba ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ kí n máa lọ sórílẹ̀-èdè ìta lónìí àwọn old lady newton mò ń sọ nípa ikọ̀ Juventus ẹjẹ́ pé agbábọ́ọ̀lù wọn nígbà kan rí mò ń sọ̀rọ̀ nípa Leonardo Bonucci sẹ́mi pé ó ti lọ darapọ̀ mọ́ ikọ̀ AC Milan ó lóun ṣe ń ní torí bá méjì kọ bó ṣe ń fẹ̀hónú hàn sí atọ́kùn ìdíje tó tọ́kùn ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin ta ni ikọ̀ Real Madrid ní àti ikọ̀ Juventus ìyẹn Michael Oliver ni ó ní goliwoo mi gbà sí ọ̀rẹ́ shootout eléyìí tó ní kò yẹ kó mú torí bá méjì kọ ó yẹ kó gbójú kúrò ńbẹ̀ ni ṣùgbọ́n Leonardo Bonucci ó lóun ṣàtìlẹ́yìn fún agbábọ́ọ̀lù nígbà kan rí ìyẹn Gianluigi Buffon torí tá a bá ní káwé ìgbésẹ̀ tí atọ́kùn ìdíje náà gbé ìyẹn Michael Oliver ni ó kù díẹ̀ ó sapá kan jà mọ́ ẹ̀yìn Madrid ẹgbọ́ sí bẹ́ẹ̀ lórí bí nǹkan sí ń lápá abẹ ṣùgbọ́n kò sí ní tá a máa rí ṣe sí wọ́n ti mú náà nìyẹn mo kúrò ńbẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ jẹ́ máa lọ sínú ikọ̀ Bayern Munich kí n jẹ́ kó yọ wa pé agbábọ́ọ̀lù wọn nígbà kan rí tó ti darapọ̀ mọ́ ikọ̀ Real Madrid ṣùgbọ́n tó wà ní ikọ̀ Bayern Munich lọ́wọ́ ta Rodriguez ni ó ti ṣẹ́ ìròyìn tó yẹ pé nígbà táwọn máa kojú ikọ̀ Bayern Munich ó lásìkò ẹ̀san rèé láti jẹ́ pé àwọn ọ̀gá ọkọ̀ Real Madrid ó ní kì í sọ àsìkò ẹ̀san orí bá méjì kọ ikọ̀ Bayern Munich lọ́wọ́ tá a wà yìí wọ́n dúró tán ni tá a bá sì ní ká sọ nípa ikọ̀ Real Madrid nídìí Champions League wọ́n ṣe fọwọ́ rọ́ sẹ́yìn ó ní kì í sá àsìkò ẹ̀san rèé láti gbẹ̀san sẹ́wọ̀n pé Guardiola ó ti ṣiṣẹ́ nù ikọ̀ Bayern Munich rèé ṣùgbọ́n tí wọ́n jẹ́ kó yé wa ó láwọn ti dúró tán láti dúró ti ikọ̀ Real Madrid nígbà tá a máa kojú ara wọn ìyẹn nínú ìgbésẹ̀ nídìí UEFA Champions League bí nǹkan ṣe ń lọ Fọlájìn Oyètáyọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ là ń bá dọ́gba ibo kínú kí n yà ẹjẹ́ ń lọ sínú ikọ̀ Tottenham Hotspur ẹ̀yin ṣe ń darapọ̀ mọ́ ìkànnì tó ń sọ ní ìbílẹ̀ rédíò tiwantiwa Nàìjíríà live and direct láti orílẹ̀-èdè UK lórí ètò yín ètò wa ìdá lórí pápá ní pẹ̀lú Fọlájìn Oyètáyọ̀ Fakao Sport wẹ́rẹ́wẹ́rẹ́ mo ní ká farabalẹ̀ ká máa bá dọ́gba ni. mo kúrò ńbẹ̀ mo bọ́ sínú ikọ̀ Tottenham Hotspur lọ́wọ́ tá a wà yìí kí ni tó tún ṣẹlẹ̀ ikọ̀ Tottenham Hotspur wọ́n láwọn fẹ́ ṣòwò jèrè ní àfẹ́ ṣòwò sọ́ọ̀tì wọ́n ti jẹ́ kó yé wa pé Musa Dembele àwọn ti ṣetán láti tà á dànù kúrò ní ikọ̀ Tottenham Hotspur níparí sáà táwẹ̀ wọ́n láwọn ti ṣetán o láti ta Musa Dembele kúrò nínú ikọ̀ Tottenham Hotspur torí bá méjì kan àdéhùn ọlọ́dún kan ní àdéhùn rẹ̀ kù pẹ̀lú ikọ̀ Tottenham Hotspur wọ́n láwọn ò fẹ́ jí kó lọ on free ni àwọn ò fẹ́ jí kó lọ lọ́wọ́ òfo àwọn ti ṣetán ikọ̀ yòówù tó bá lówó kó wá gbé Musa Dembele nínú ikọ̀ Tottenham Hotspur àdéhùn ọlọ́dún kan òun ló kù wọ́n láwọn ò fẹ́ jí ó lọ lọ́fẹ̀ẹ́ tọrọ owó làwa náà fìrà á gbọ́dọ̀ jí ó lọ lọ́fẹ̀ẹ́ àwọn Tottenham àwọn ló ń sọ bẹ́ẹ̀ ẹgbẹ́ sówó ti wà ńlẹ̀ kò sí wàhálà ẹja àwọn ohun tó máa ṣẹlẹ̀ bí nǹkan ṣe ń lọ Fọlájìn Oyètáyọ̀ mo ní ká máa bá dọ́gba wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ jẹ́ ká kúrò ńbẹ̀ apá bo ni kí n tún yà ẹ jẹ́ máa lọ sínú ikọ̀ Barcelona kí n tún farabalẹ̀ jáwa pé bó ṣe ń lọ nínú ikọ̀ Barcelona lọ́wọ́ tá a wà yìí wọ́n ti kójú wa pé agbábọ́ọ̀lù nínú ikọ̀ Fulham ìyẹn lórílẹ̀‐èdè England ìpele kejì League England ní ìyẹn Championship ibẹ̀ ni Fulham ti ń kópa àwọn ti wá agbábọ́ọ̀lù tó dúró tán ọmọ wo ni mò ń sọ Real Sessegnon ni wọ́n láwọn ti dúró ní ikọ̀ Barcelona àtàní agbábọ́ọ̀lù ikọ̀ Manchester United Anthony Martial pẹ̀lú 60 million pounds lọ́wọ́ tàwọn wọn láwọn méjèèjì tá a ti là kalẹ̀ yìí afẹ́kọ́ wá darapọ̀ mọ́ wa nínú ọkọ̀ Manchester United ní ìyẹn Anthony Martial àti tani Real Sessegnon nínú ọkọ̀ Fulham ikọ̀ Barcelona àwọn ló ń sọ bẹ́ẹ̀ ẹgbẹ́ sọ́mọ́ àbíkò ní lọ́gbọ́n mi dáadáa ní kó gbogbo Barcelona mi ò ní wá ẹni tí bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ Fakao Sport là ń bá dọ́gba bí ó lọ bí ò ní lọ ẹja máa wọn tó máa ṣẹlẹ̀ mo kúrò ńbẹ̀ àwọn gédéǹgbé ní ibo ní kí n tún lọ jẹ́ kí n tún balẹ̀ sínú ikọ̀ Manchester United ibẹ̀ náà mo sì wà David De Gea ti jẹ́ kó yọ apẹ́ lópin ọ̀sẹ̀ nígbà táwọn bá ń gbà ìdíje English Premier League àwọn ti dúró tán láti máa ṣe dáadáa nítorí àwọn ti kẹ́kọ̀ọ́
báwọn ti ṣubú tẹsẹ̀ bóra níwájú ikọ̀ West Bromwich Albion ó láwọn ti dúró tán láti máa jáwé olúborí ní gbogbo ìgbà yẹn David De Gea òun ló ń sọ bẹ́ẹ̀. báwo ni wọ́n ti mi àwọn sí tá a bá ń sọ nípa ìdíje English Premier League nílẹ̀ Gẹ̀ẹ́sì ẹ̀ ń sáré jáwà kí n kà fún agbègbè bẹ́ẹ̀ ṣe mi àwọn sí. ẹ má gbàgbé pọ́ńtọ́ lọ́wọ́ tá a wà yìí Mohammed Salah òun ni nọ́mbà 1 tá a bá ń sọ nípa ẹni tó ń mi àwọn jù nínú ìdíje English Premier League góò mélòó ló ti gbá wọlé 30 goals lọ́wọ́ tá a wà tá ló ń kéde Harry Kane òun náà ti gbá 26 goals wọlé Sadio Kun Aguero 21 goals Jamie Vardy Leicester òun náà ní 17 goals Raheem Sterling nínú ikọ̀ Manchester City 17 goals Romelu Lukaku Manchester United 15 goals Roberto Firmino nínú ikọ̀ Liverpool 15 goals Eden Hazard Chelsea 12 goals Andy Murray nínú ikọ̀ Brighton and Hove Albion 12 goals. bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ sàn nínú ọkọ̀ Tottenham òun náà ní 12 goals Alexandre Lacazette nínú ọkọ̀ Arsenal ó ní 11 goals Alvaro Morata orí lára nínú ọkọ̀ Chelsea ẹ̀yìn Chelsea ẹgbọ́ sórí ilẹ̀ rà kò sí wàhálà. bí nǹkan ṣe ń lọ Fọlájìn Oyètáyọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ mọ́ ní káàbọ̀ ẹ̀yìn sẹ́ńsẹ́ ń darapọ̀ mọ́ wa ìkànnì tán sọ nìkan ní ìbílẹ̀ rédíò Nàìjíríà tiwantiwa live and direct lórílẹ̀‐èdè Nàìjíríà orílẹ̀‐èdè UK lẹ́tí láǹfààní láti máa wà. bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ òun là ń bá dọ́gba ibo ní kí n tún balẹ̀ sí ẹ jẹ́ máa lọ sínú kan Manchester City kí n jẹ́ kó yọ wa pé bóun náà ṣe máa rìnrìn àjò wọn tá a bá ń sọ nípa ìdíje pre-season tournament eléyìí tó máa wáyé lórílẹ̀‐èdè USA oníkan Manchester City ọ̀nà fi máa ṣe bùbá wọn. ẹ jẹ́ kí n já wa tán gbóò má ṣe máa rìnrìn àjò wọn ẹ jẹ́ n farabalẹ̀ kí n jẹ́yìn tiwa ká tún lè mọ bó ṣe ń lọ tá a bá ń sọ nípa ẹ̀kọ́ Manchester City. ẹ jẹ́ kí n sọ fún wa pé tó bá ti di 20 oṣù keje yẹ July 20 òní wọn kọ́kọ́ máa gbá ìfẹsẹ̀wọnsẹ̀ wọn ní pápá ìṣeré Chicago Soldier lórílẹ̀‐èdè USA òní wọn ti kọ́kọ́ máa gbá ìfẹsẹ̀wọnsẹ̀ wọn pẹ̀lú tani Borussia Dortmund nínú ìdíje pre-season tournament. ṣé ẹ mọ̀ pé ìdíje wọn ẹ̀ka ló pín sí eléyìí tí a mọ̀ sí ICC ìyẹn International Champions Cup wọn kọ́kọ́ máa pàdé ikọ̀ Borussia Dortmund ìyẹn tó bá ti di 20 oṣù keje ìyẹn July 20 lórílẹ̀‐èdè USA. ẹ má gbàgbé pé inú kan New York City òní wọn máa dé sí lórílẹ̀‐èdè USA. bí nǹkan ṣe ń lọ Fọlájìn Oyètáyọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ jẹ́ tí n kúrò ń bẹ̀ kí n tún sọ fún wa pé lọ́wọ́ tá ìṣe wọ́n ṣe kejì wọ́n gbà pẹ̀lú tani ẹ jẹ́ kí n sọ fún wa pé wọ́n máa kojú ikọ̀ tá a mọ̀ sí Bayern Munich ìyẹn ikọ̀ Manchester City ní ọjọ́ 25 ìyẹn July 5 lórílẹ̀‐èdè United States of America òní wọ́n ti máa gbá àwọn fẹsẹ̀ wọn. ẹ má tún gbàgbé pé tó bá di ọjọ́ 28 ìyẹn July 28 wọ́n máa kojú ikọ̀ Liverpool àtúngbà ìdíje UEFA Champions League ìpele quarter final ó máa gbẹnu tán láwọ́ tá a wẹ̀ bí ikọ̀ Manchester City lábẹ́ ìṣàkóso ní Pep Guardiola bó ṣe máa rìnrìn àjò wọn ní ìdíje pre-season eléyìí tó ń bọ̀ Falcao Sport wẹ́rẹ́wẹ́rẹ́ mo tún ní kí n jẹ́yìn tiwa ní ká lè mọ bó ṣe ń lọ nípa ikọ̀ Manchester City. kí n tó kúrò ń bẹ̀ ẹni sọ fún wa pé tí Pep Guardiola bá wá kojú ikọ̀ Bayern Munich àti ikọ̀ Borussia Dortmund ìgbà àkọ́kọ́ rẹ̀ tó máa kojú ikọ̀ kan láti orílẹ̀ Germany látọdún 2016 tó ti tàtúnṣe pẹ̀lú wọn sẹ́yìn pọ́dún 2016 ló kúrò nínú ikọ̀ kan lórílẹ̀‐èdè Germany ìyẹn ikọ̀ Bayern Munich ìgbà àkọ́kọ́ rẹ̀ tó bá kojú wọn ní ìdíje pre-season tó máa kojú ikọ̀ kan lórílẹ̀‐èdè Germany. bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ là ń bá dọ́gba ẹ má gbàgbé pé láàrin ọdún mẹ́ta tó lò lórílẹ̀‐èdè Germany pàápàá jùlọ nínú nǹkan bá ṣe ń lọ Fọlájìn Oyètáyọ̀ ẹ káàbọ̀ padà láti jẹ́ kó yé wa pé lọ́wọ́ tá a wẹ̀ àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ wo ló tún máa wáyé lónìí ẹ jẹ́ kó yé wa pé Burnley yóò máa kojú ikọ̀ Chelsea ẹ̀yin ṣe ti múra tán àbẹ́ ìdúró tán ẹ máa gbàlejò kọ Burnley ní ìyẹn kọ Burnley máa gbàlejò kọ Chelsea nínú English Premier League wẹ́rẹ́wẹ́rẹ́ lápá abẹ̀mọ́ ní kí n farabalẹ̀ kí n máa jáwá ní ẹjẹ́ ń tún wá sórílẹ̀‐èdè wa Nàìjíríà Willie Stroke Ekong ògbóǹtarìgì agbábọ́ọ̀lù ní ó ti jẹ́ kó yára wọ̀ ní ìgbésẹ̀ tí Ọláìná tí wọ́n gbé láti kọ̀ fáwọn ògbábọ́ọ̀lù fórílẹ̀‐èdè England ó ní ìgbésẹ̀ tó tọ́ ni torí tá a bá wo ìṣọwọ́ gbábọ́ọ̀lù Iwobi nínú ọkọ̀ Arsenal ó ló dúró tán ó dúró kàkàràǹkà ní lọ́wọ́ tá a wà ìgbọ́n sọ nípa Alex Iwobi ni ó ní ìgbésẹ̀ tó tọ́ òun ní ikọ̀ Arsenal wọ́n gbé lọ́wọ́ tá a wẹ̀ ó ní bá ṣe yọ kọ orílẹ̀-èdè England páwọn ò gbá bọ́ọ̀lù fún wọn táwọn wá darapọ̀ mọ́ orílẹ̀-èdè England ó ní ìgbésẹ̀ tó tọ́ ni o ta lẹni tó ń sọ bẹ́ẹ̀ Willie Stroke Ekong. bí nǹkan ṣe Fọlájìn Oyètáyọ̀ là ń bá dọ́gba ibo ní kí n tún balẹ̀ sí ẹ tún jẹ́ ń kó jẹ́ wa pé lọ́wọ́ tá a wẹ̀ ẹ jẹ́ ń tún fẹ́lẹ́sì ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tó tún ti tẹ̀mí lọ́wọ́ fẹ́nà Valencia àmì ayò 2-0 òun ló fi fìyà jẹ eba ó fìyà jẹ kọ Espanyol àmì ayò 1-0. bí nǹkan ṣe ń lọ ẹ jẹ́ n kọrí sórílẹ̀-èdè Argentina kí n tún jẹ́ kó yọ pé akọ́nìmọ̀gbá lórílẹ̀-èdè Argentina
àmọ́ sọ̀rọ̀ nípa George Sampaoli ó ti jẹ́ kó yé wa pé lọ́wọ́ tàbí ó ṣeéṣe kóun pé padà ní ìyẹn Carlos Tevez pé ó ti gbá bọ́ọ̀lù nígbà kan rí lórílẹ̀‐èdè Argentina tó ti ń lo dálà padà nínú kan Boca Juniors yẹn Carlos Tevez ó ti jẹ́ kó yé wa ó bó ṣeéṣe kóun padà sínú ọkọ̀ orílẹ̀-èdè Argentina torí bá méjì kan George Sampaoli tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá ó tó ṣeéṣe o kó o pè wá padà láti jẹ́ kó wá máa lò dálẹ̀ ẹ má gbàgbé pé Kun Aguero ní àǹfààní láti gbá ìdíje mọ́tísà yóò fi parí nínú ìdíje English Premier League kódà gẹ́gẹ́ bí dókítà rẹ̀ ti sọ ó ló ṣeéṣe o kó mọ̀ kojú ikọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà nífẹ̀ẹ́ yàgbá ńlá yẹn torí ìfarasẹ̀sẹ̀ ilé tó wà lára rẹ̀ ó ló gbóná rètírètí lọ́wọ́ tá a wà ó ti wá dìkàyà ó yà Kun Aguero ó máa gbá bọ́ọ̀lù lórílẹ̀‐èdè Argentina àbí kò ní gbá bọ́ọ̀lù ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ ìkànnì ìbílẹ̀ rédíò Nàìjíríà tiwantiwa live and direct látòdèdè UK pẹ̀lú ìyá wa ìyá Adébùsọ́lá Àkàndé tí gbogbo èèyàn mọ̀ sí Ìyá Ìbàdàn òun la tọ́kùn ètò lórí pápá idán lórí pápá náà lẹ̀ ti ń gbọ́ látàárọ̀ pẹ̀lú Fọlájìn Oyètáyọ̀ Fakao Sport ibo ni ìròyìn tún wà màá tún farabalẹ̀ kí n já wa pé lọ́wọ́ tàwẹ̀ ẹ jẹ́ máa lọ sínú kan PFC kí n farabalẹ̀ já yín pé Una Emery tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá ikọ̀ PFC ó ti jẹ́ kó yé wa o pé lọ́wọ́ tá a wà ẹni tí wọ́n rà lówó tó wọ́n jùlọ kúrò nínú Barcelona mọ́ sọ nípa Neymar Junior ni ó ní kò ní bí ire lọ́wọ́ kan làgástíkálì torí ibà méjì kọ́ gbogbo èèyàn ló ti ń sọ pé ó ṣeé ṣe kó darapọ̀ mọ́ ikọ̀ Real Madrid ní Santiago Bernabéu ó ní Neymar Junior kò ní bí lọ lọ́wọ́ táwẹ̀ torí tábàwò ìṣọwọ́ gbá bọ́ọ̀lù ó lóòótọ́ ni ó ti ní ìfarasẹ̀sẹ̀ lágbára rẹ̀ tó ṣeé ṣe kó mọ̀ kópa ní ìfẹ́ àgbáńlá yóò ní ṣùgbọ́n tó bá tún dé padà ààyè rẹ̀ tún ṣí sílẹ̀ nínú ikọ̀ PFC lára ẹni tó ń sọ bẹ́ẹ̀ Una Emery tó ti jẹ́ akọ́nimọ̀ọ́gbá nínú ikọ̀ PFC ẹ má gbàgbé pé awuyewuye tí ń lọ pé ó ṣeé ṣe ká gbaṣẹ́ lọ́wọ́ rẹ̀ ní Paris àtàwẹ̀ àwọn wo náà ti wá làkàrẹ̀ pé ó ṣeé ṣe kó wá gbaṣẹ́ lọ́wọ́ rẹ̀ Antonio Conte nínú ikọ̀ Chelsea Luis Enrique akọ́nimọ̀ọ́gbá nínú ikọ̀ Barcelona nígbà kan rí ó wà lára àwọn tí wọ́n ti làkàrẹ̀ pé ó ṣeé ṣe kó wá gbaṣẹ́ lọ́wọ́ Una Emery ẹgbọ́n ṣe máa gbaṣẹ́ àbí kò ní í gbaṣẹ́ bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ là ń bá a dọ́gba ẹ jẹ́ kí n tún kúrò ń bẹ̀ kí n tún farabalẹ̀ jáwọ́ pé lọ́wọ́ tá a wà ní kí ni tó tún ṣẹlẹ̀ ẹ jẹ́ kí n sọ fún wa pé ikọ̀ Juventus wọn làwọn ti tán o láti jẹ́ kó máa lọ láyọ̀ àti àlàáfíà tá a bá ń sọ nípa agbábọ́ọ̀lù wọn Mario Mandzukic ní sẹ́mi pé ó ti ń lo dáúlà nínú ikọ̀ Juventus ẹ má gbàgbé pé nínú ikọ̀ Bayern Munich ló ti darapọ̀ mọ́ wọn ìyẹn nígbà náà wọn làwọn ti tán o pé tó bá fẹ́ lọ àǹfààní wà àyè sí wà fún Mario Mandzukic láti jẹ́ kó tàbá pínṣẹ̀ nínú ikọ̀ Juventus pàápàá jùlọ lórílẹ̀‐èdè Italy àwọn tani àwọn old ladies ní ẹ̀ wọ́n ní tó bá fẹ́ mọ́ ọ lọ àyè ti wà fún lọ́wọ́ tá a wà yìí ẹ jẹ́ kí n jẹ́ kó yà pé ikọ̀ Barcelona wọn láwọn náà ti ṣe tán Luis Abato adìẹ arìnrìn gbogbo wọn yẹn midfielder tó dúró tán nínú ikọ̀ Lazio lórílẹ̀‐èdè Italy wọn láwọn ti ṣe tán o láti jẹ́ kó wá darapọ̀ mọ́ ikọ̀ Barcelona nígbà tójú ọjà bá sílẹ̀ lọ́wọ́ kan lọ́wọ́ tá a wà yìí ikọ̀ Barcelona ẹgbọ́sẹ̀ máa rí gbé Luis Abato adé àárín gbùngbùn mu ó dúró tán ó dúró kàkàràǹkà òun yẹ gẹ́gẹ́ nìyẹn lórí ètò ìdán lórí pápá bí ó lọ ẹja máa wo orí ọwọ́ bí nǹkan ṣe máa lọ ìròyìn tó tún wà lẹ̀ kí n tó máa lọ fún tìrọ̀lẹ́ tòní ẹ jẹ́ kí n farabalẹ̀ kí n tún dẹ́wà mo kó wá ní ìròyìn pọ̀ lọ́wọ́ kan làgástíkálẹ̀ fún tìrọ̀lẹ́ tòní ǹjẹ́ yìí tí ẹ mọ̀ pé agbábọ́ọ̀lù àkọ́kọ́ tá a bá ń sọ nípa bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá káàkiri àgbáńlá ayé tó kọ́kọ́ mi àwọn ìyẹn tó kọ́kọ́ gbágò wọlé ní ìdíje football kí ló kọ rẹ̀ kí ni mo ti já wa tán láwọ̀ kan King Kenny òun lẹ́ni àkọ́kọ́ tó kọ́kọ́ mi àwọn nínú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá káàkiri àgbáńlá ayé ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ gbò mẹ́ta wọlé ìyẹn hat-trick tẹ́tí mọ̀ àbí kí n farabalẹ̀ kí n jẹ́ ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ gbágò mẹ́ta wọlé nínú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá káàkiri àgbáńláyé kí ló kọ rẹ̀ ògbóǹtarìgì agbábọ́ọ̀lù ọmọlédè USA ni mò ń sọ̀rọ̀ nípa Bat Bartonade lọ́wọ́ tí a wẹ̀ Bat Bartonade òun ni agbábọ́ọ̀lù àkọ́kọ́ tó kọ́ gbágò mẹ́ta wọlé lè tí a mọ̀ sí hat-trick nínú ìdíje football káàkiri àgbáńláyé ìyẹn ọmọlédè USA ni ọdún wo ló gbá wọlé kí ni wọ́n ń gbàǹgbà náà ẹ jẹ́ kí n jẹ́ ó yẹ pọ́dún 90 ife ẹ̀yà àgbáyé àkọ́kọ́ lórílẹ̀‐èdè Uruguay òun ni wọ́n ti mi àwọn ìyẹn Bat Bartonade ọmọ orílẹ̀‐èdè USA ni nígbà tí ikọ̀ USA ń kojú orílẹ̀‐èdè Paraguay góò mẹ́ta ló kọ́ gbá wọlé òun ní ẹni àkọ́kọ́ tó jẹ́ agbábọ́ọ̀lù káàkiri àgbáńlá ayé ó máa gbá góò mẹ́ta wọlé bí nǹkan ṣe ń lọ Fakao Sport wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n ní kí n tún máa farabalẹ̀ kí n jẹ́wọ́n ẹ jẹ́ ń sọ fún wa pé akọ́nimọ̀ọ́gbá àkọ́kọ́ káàkiri àgbáńlá ayé tó kọ́kọ́ ni lérè bọ́ọ̀lù tó tún wá jẹ́ balógun àkọ́kọ́ nínú kọ̀ọ̀kan káàkiri àgbáńlá ayé kí n sọ orúkọ rẹ̀ fún wa Edwin Sadowski ni òun lẹni àkọ́kọ́ tó kọ́kọ́ ni lérè bọ́ọ̀lù páńkọ́ ni lérè bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá
káàkiri àgbáńláyé Edwin Sadowski òun lẹni àkọ́kọ́ tó kọjá akọ́nimọ̀ọ́gbá tó tún kọjá balógun nínú kọ̀wó nínú kọ Toronto Husky ìyẹn ló ti kọ́kọ́ lo dáúlà bí lọ́wọ́ tá a wà yìí bí nǹkan ṣe ń lọ Fọlájìn Oyètáyọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ mo ní ká máa bá dọ́gba ní ìròyìn wo ló tún wà ńlẹ̀ ẹ jẹ́ kí n tún mú fún wa wá kí n jẹ́ kó yé wa pé lọ́wọ́ tá a wà yìí Ricardo Kaka ó ti jẹ́ kó yé wa sẹ́wọ̀n pé Ricardo Kaka ó ti fi bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ó ti fi rọ̀ lọ́dún tó lọ ògbóǹtarìgì ọ̀jìnmí agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Brazil ni ó ti jẹ́ kó yé wa pé lọ́wọ́ tá a wà yìí ó ní Jose Mourinho tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá ikọ̀ Manchester United ó ló kópa gidigidi ní lọ́wọ́ tá a wà yìí torí ibà méjì kọ nígbà tó ń darapọ̀ mọ́ ikọ̀ Real Madrid láti inú ikọ̀ AC Milan lọ́dún 2009 ó ní tó wá ṣe pé bí mo ṣe ń dúró tán mò ń gbá bọ́ọ̀lù tí mò ń sáná ó ní Jose Mourinho ló láǹfààní láti máa lò mí nígbà náà lọ ó ní ìbá máa lo dáúlà lọ ní ó ní ṣùgbọ́n Jose Mourinho bíi kó gbé mi jókòó lónìí kó ní wọ́n á gbá bọ́ọ̀lù la ó ní ìdí nìyí o tó ń fi dakú rẹ̀ tẹ̀ nínú ikọ̀ Real Madrid ìyẹn ta lọ ní tó ń sọ bẹ́ẹ̀ Ricardo Kaka tí gbogbo ọmọ sí Almighty Kaka gẹ́gẹ́ bó ṣe ń ṣàlàyé ẹgbẹ́ ẹ̀yìn Manchester United tí Jose Mourinho ló jẹ́ kó yakú rẹ̀ tẹ̀ nínú ikọ̀ Real Madrid ó ní abba tó wáyé pé má ṣe rà nínú ikọ̀ AC Milan pẹ̀lú £56 million lọ́dún 2009 ó ní tó wáyé pé fọ́ọ̀mù yẹn ló ń gbé nínú ikọ̀ Real Madrid tó tún wá ń jẹ́ kó lọ bẹ́ẹ̀ ó ní abba wọn ò bá ti di agbábọ́ọ̀lù káàkiri àgbáńláyé ìyẹn world best player ni ẹ má gbàgbé kọ́dún 2008 òun ló gba ẹni tó mọ bọ́ọ̀lù gbájú káàkiri àgbáńláyé 2007 2008 ṣùgbọ́n lọ́wọ́ tá a wà yìí ó ti fi bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá rọ̀ síbì kan ìyẹn Ricardo Kaka bọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Brazil bí nǹkan ṣe ń lọ Fọlájìn Oyètáyọ̀ mo ní kí n farabalẹ̀ kí n máa jábọ̀ ní ẹ jẹ́ kó yé wa mo tún balẹ̀ sí orílẹ̀-èdè Germany pàápàá jùlọ James Rodriguez ó ti jẹ́ kó yá pé lọ́wọ́ tá a wọ̀ onítàwọn bá ń sọ nípa goal machine àní òsì à ń sọ nípa Cristiano Alfredo dos Santos Ronaldo CR7 olú ọmọ àgbáyé káfàtà onítàwọn bá ń sọ nípa goal machine ó ní ẹni tó yẹ ká mú lọ́wọ́ tá a wọ̀ torí ìṣọ́ gbá bọ́ọ̀lù Cristiano Ronaldo ó dúró tán ó dúró kàkàràkà ni ó ló mọ bọ́ọ̀lù gbá káàkiri àgbáńláyé ni ìyẹn Cristiano Ronaldo ó ní táwọn bá ń kojú ara wọn ní ìdíje UEFA Champions League James Rodriguez ó ti jẹ́ kọjá ó lóun máa dúró tì ó máa dúró tán ni torí bá méjì kọ àwọn máa so ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ mọ́ Cristiano Ronaldo lẹ́sẹ̀ láti jẹ́ kó má lè pèsè owó rẹ̀ ẹgbẹ́ sẹ́nìkan wà tó lè dá Ronaldo dúró kò sí wàhálà ẹjẹ́ ajó máa wo tó máa ṣẹlẹ̀ bóyá ó máa dá dúró àbí kò ní dá dúró ta lẹ́ni tó ń sọ bẹ́ẹ̀ James Rodriguez agbábọ́ọ̀lù nínú ikọ̀ Bayern Munich lórílẹ̀‐èdè Germany ẹ má sì gbàgbé pé on loan ló wà láti inú ikọ̀ Real Madrid ní Santiago Bernabéu lọ sí orílẹ̀‐èdè Germany nínú ikọ̀ Bayern Munich bóyá máa dá dúró àbọ̀n ní dá dúró wọ́n ní ìtàkùn tó ní kérin má gòkè odò òun àti erin adiwì bóyá Ronaldo ó máa mi àwọn àbí kò ní mi àwọn ẹja dúró dìgbà náà ká tún ohun tó máa ṣẹlẹ̀ bí nǹkan ṣe ń lọ Fọlájìn Oyètáyọ̀ Fakao Sport wẹ́rẹ́wẹ́rẹ́ mo ní ká farabalẹ̀ máa bá dọ́gba ni mò ń já wá tán ni ẹ̀yin sẹ́ ń darapọ̀ mọ́ wa ìkànnì wo náà ń pè bí ìkànnì ìbílẹ̀ rédíò tiwantiwa Nàìjíríà ní live and direct látòlédè UK ṣùgbọ́n ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ ọmọlúàbí làwa wà tá a ti ń jẹ́ kó yé nípa ìròyìn eré ìdárayá idán lórí pápá lẹ́tọ̀ lórí ìkànnì ìbílẹ̀ rédíò tiwantiwa pẹ̀lú Fọlájìn Oyètáyọ̀ Fakao Sport lọ́wọ́lọ́wọ́ tá a wà bí kí n tó parí màá jẹ́ kó máa yé wa àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ fẹ́ polówó ọjà yín lórí ètò wa lórí ètò idán lórí pápá lórí iṣẹ́ wa lórí ìkànnì ìbílẹ̀ rédíò ẹ fẹ́ polówó ọjà yín kí n tó lọ láìpẹ́ láì jìnnà àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè pe ìyá àbàdàn sí àti náà mi gangan màá jẹ́ kó di mímọ̀ fún wa ṣùgbọ́n kí n tó lọ síbẹ̀ ẹ jẹ́ kó yé wa pé Marcos Alonso ó ti jẹ́ kó yé wa pé lọ́wọ́ tá a wà yìí òun ti ṣetán o láti kọ́ Chelsea lọ́wọ́ nínú ìdíje English Premier League ẹ jẹ́ máa já gbogbo ẹ̀yìn Chelsea tán Antonio Conte tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá fún Chelsea ó ti ṣàlàyé kí ni tó sọ ó ní lálẹ́ òní nígbà tá a bá ń kojú ikọ̀ ta ni táwọn bá ń kojú ikọ̀ Burnley díje English Premier League ó láwọn ti ṣetán láti jẹ́ kí wọ́n dúró kàkàràǹkà ní lọ́wọ́ tá a wà yìí torí ibà méjì kọ́ ikọ̀ Chelsea àwọn ti dúró tán láti kojú ikọ̀ Burnley ó ní sẹ́yìn pé àǹfààní ti sílẹ̀ fún ikọ̀ Chelsea torí ibà méjì kọ́ Tottenham Hotspur àmì ayò kọ̀ọ̀kan ni wọ́n ta pẹ̀lú tani Brighton and Hove Albion bẹ́ẹ̀ sì 68 points oní Tottenham Hotspur òní wọn ni ikọ̀ Chelsea 60 points lọ́wọ́ tá a rọ̀ Antonio Conte ti jẹ́ kó yé wa táwọn Chelsea àwọn ti dúró tán ẹ̀yin Chelsea ẹgbọ́sẹ̀ máa jáwé olúborí kò sí wàhálà ẹ̀já dóda aago 7 àbọ̀ aago 7 kù ìṣẹ́jú 15 lálẹ́ òní káwọn tó máa lọ ẹ̀yin fẹ́ ṣèkéde tàbí ìpolówó ọjà yín +44 74 59 35
53799 fún ìkéde tàbí ìpolówó ọjà yín. ẹ jẹ́ n tún fún alẹ́ kan sí òun náà lẹ ti ń wò lórí móhùnmáwòrán yín +44 74 59 35 37 99 tàbí bó sì ṣèmi náà lè fẹ́ bá sọ̀rọ̀ 081 4909637 081 4909637 ìkànnì ìbílẹ̀ rédíò nàìjíríà tiwantiwa live and direct láti orílẹ̀-èdè UK pẹ̀lú ìyá wa tó délòtú ètò ìdán lórí pápá adébùsọ́lá àkàndé ní ìyá àbàdàn ó dúró ọ̀rẹ́ mi ò ní wá yín tí bí nǹkan sí ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ là ń bá a dọ́gba. ẹ jẹ́ kí n kúrò ńbẹ̀ mọ́ ikọ̀ Chelsea ibẹ̀ náà mo sì wà kí ni tó fẹ́ ṣẹlẹ̀ síkọ̀ Chelsea. ẹ jẹ́ kí n jẹ́ kó máa yé wa pé lọ́wọ́ tá a wà ẹni wọ́n ti fòfin ìdíje mẹ́ta dé ni ta ni wọ́n fòfin ìdíje mẹ́ta dé Marcos Alonso ní adé ẹ̀yìn mú nínú ikọ̀ Chelsea lápá àlàáfíà yẹn left fullback nínú ikọ̀ Chelsea. ẹni kí ló dé kí ni tó ṣe sẹ́yìn òmò pọ̀ ṣe wóróworó ní gbogbo wóróworó eléyìí tó ṣe nígbà tí ikọ̀ Chelsea tán kojú ikọ̀ Southampton lópin ọ̀sẹ̀ tó lọ bó tilẹ̀ ẹgbẹ́ ikọ̀ Chelsea wọ́n padà wá látàrí láti fìyà jẹ ikọ̀ Southampton pẹ̀lú àmì ayò 3-0 ṣùgbọ́n wọ́n ló ṣe wóróworó ní tí àtàmọ́tà ṣe ikọ̀ Southampton mọ́ sọ̀rọ̀ nípa sani lọ́ǹgì wọn ló ṣe wóróworó sí ìdí nìyí o tó fi wá fòfin ìdíje mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n fi dé Marcos Alonso. ajẹ́ pé lọ́wọ́ kan tẹ́ ẹ bá ń kojú ikọ̀ Southampton nínú ìdíje FA Cup ìpele semi-final ìgbésẹ̀ àkọ́kọ́ lọ́jọ́ Sunday ní láago 3:30 kò ní sí bẹ́ẹ̀ Marcos Alonso. ajẹ́ pé àkọ́dá orókò kò dàbí ẹ̀rọ Southampton òun náà lẹ́ ń kojú ara ní ìdíje English Premier League lọ́wọ́ tàwé ní ìpele semi-final lọ́jọ́ Sunday kò ní sí bẹ́ẹ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ 3 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ní yóò fi gbà àwọn olóògbé àwọn ìgbìmọ̀ àjọ FA lórílẹ̀‐èdè English Football Association wọ́n ní ìfẹsẹ̀wọnsẹ̀ 3 òní Marcos Alonso kò ní láǹfààní láti gbá fún ikọ̀ Chelsea. bẹ́ẹ̀ bá rí lórí pápá lọ́jọ́ Sunday ẹ mọ̀ pé Falcao Sport ti ẹni tán pé kò ní sí lórí pápá. wẹ́rẹ́ mo kúrò ńbẹ̀ ibo ni kí n tún máa lọ mò ń lọ sọ́dọ̀ ọmọ tó ń sọ lọ́wọ́ tàwẹ̀ Mohammed Salah ní ọmọ tó ń sá prápra lọ́wọ́ tàwẹ̀ ó ti gbèsè rẹ̀ dé torí bá méjì kọ̀ wọ́n ti mú góò rẹ̀ ní ìdíje UEFA Champions League ìpele quarter final. wọ́n ṣe mọ̀ pé tó bá ṣe ń gbá ìdíje UEFA Champions League wọ́n máa mú góò eléyìí tó bá ta sánsán jù lọ́wọ́ tàwẹ̀ yìí. wọ́n ti wá jẹ́ kó yá pé àwọn ti mú ìyẹn góò Mohammed Salah torí bá méjì kọ̀ ṣe mọ̀ pé góò Cristiano dos Santos Aveiro Ronaldo góò elétè lọ gbá lórí òfurufú nígbà tán kojú Juventus àbá ṣégbò yìí náà tó kọjá kí wọ́n mú ní ṣùgbọ́n lọ́wọ́ kan lọ́wọ́ ẹ̀ góò ni wọ́n mú góò Mohammed Salah ní nígbà tán kojú ikọ̀ Manchester ẹni góò wo ni góò tó gbá wọlé ní ògbóǹtarìgì góò tó bu àyà ní ẹ mọ̀ pé kọ́ palẹ̀ Henderson tó jẹ́ àmúlé wọn palẹ̀ mọ́ lọ́wọ́ tàwọn ìgbà tí ọ̀ǹtà Mendy gan gbórí wá kódà ó tún yẹ̀yẹ́ rẹ̀ náà lọ́wọ́ sẹ̀ láǹfààní gbà sí náà wọ́n ti jẹ́ kó yé wa o pé góò tó ta sánsán jù ní ìdíje UEFA Champions ìpele quarter final góò Mohammed Salah òun ni góò àkọ́kọ́ nígbà tí wọ́n kojú ikọ̀ Manchester City ta ni góò ẹlẹ́ẹ̀kejì góò Cristiano dos Santos Aveiro Ronaldo sí R7 olúọmọ àgbáyé káfàtà ní Santiago Bernabeu nínú ikọ̀ Real Madrid òun ni góò kejì tí wọ́n mú tó ta lẹ́nu jù ní ìdíje UEFA Champions League ìyẹn ìpele quarter final góò tó lọ gbá látòrí afẹ́fẹ́ ní ilé ìdámọ̀ sí goals òun ni wọ́n mú lọ́wọ́ kan lọ́wọ́ tá a wà yìí. ta ni góò ẹni tí wọ́n mú sí kẹta Alex Oxlade-Chamberlain nínú ikọ̀ Liverpool òun ni góò tí wọ́n tún mú lọ́wọ́ tá a wà yìí. bí nǹkan ṣe ń lọ ní ìdíje UEFA Champions League rẹ́rẹ́ Falcao Sport mú ní ká farabalẹ̀ ká máa bá dọ́gba ní ibo ni kí n tún yà sí ẹ̀yìn iṣẹ́ ń darapọ̀ mọ́ wa ẹ má jò ó jẹ́ tuntun fún pé idán lórí pápá ẹ̀ ń gbọ́ wa látàárọ̀ níkànnì ìbílẹ̀ rédíò Nàìjíríà tiwantiwa live and direct láti orílẹ̀-èdè United Kingdom ẹ tẹ̀ sí gbogbo orí àti àṣekágbá Twitter ìyẹn orí àti àṣekáyé yín Twitter Instagram YouTube ẹ tún lè tún síbẹ̀ ẹ ti máa rí ó máa gbé wá gidi gan ni ìbílẹ̀ rédíò Nàìjíríà tiwantiwa káàkiri àgbáńláyé ìpínlẹ̀ Ọ̀ṣun làwa wà tá a ti ń já ẹtàn lọ nípa ìròyìn eré ìdárayá pẹ̀lú atọ́kùn idán lórí pápá Fọlájìn Oyètáyọ̀ Falcao Sport ẹ jẹ́ kúrò bẹ́ẹ̀ kí n tún já wa kí n tó parí lálẹ́ máa fún wa láwọn ìfẹsẹ̀wọnsẹ̀ ilé tó máa wáyé ní ìdíje English Premier League lọ́wọ́ tá a wà yìí ẹ jẹ́ kí n kúrò ń bẹ̀ ibo ní kí n tún lọ ẹ jẹ́ kí n sọ fún wa pé àwọn olólùfẹ́ eré ìdárayá Fọlájìn Oyètáyọ̀ àná mo mọ̀ páwọn èèyàn fẹ́ràn bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá káàkiri àgbáńláyé ni torí bá méjì kọ̀ látago 10 àárọ̀ àná títí tílẹ̀ fi mọ́ láàárọ̀ yìí kódà àwọn olólùfẹ́ kọ AS Roma wọn ò kúrò ní bó tilẹ̀ jẹ́ pé òjò wẹ́líwẹ́lí ó ti ń rọ̀ lórílẹ̀‐èdè Ìtàló láàárọ̀ àná títí mọ́júmọ́ àárọ̀ yìí wọn ò kúrò ń bẹ̀ àná wọn láwọn fẹ́ gba tíkẹ́ẹ̀tì ní kí wọ́n fi pa ní ìdíje UEFA Champions League nígbà tó máa kojú kọ Liverpool lórílẹ̀‐èdè England wọ́n àfìgbà tó gba fọ́ọ̀mù yìí tó gba tíkẹ́ẹ̀tì kan tó kúrò ní òjò
over 1000 peoples àwọn èèyàn ló dúró nínú òjò nígbà tí òjò náà àfìgbà tí wọ́n rí tíkẹ́ẹ̀tì gbà kí wọ́n tó kúrò nínú òjò. Àná mo mọ̀ pé àwọn èèyàn fẹ́ràn bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá kílẹ̀ wọ́n ti wá jẹ́ kó yé wa wọ́n lásìkò ẹ̀san rẹ̀ fún ikọ̀ Liverpool torí bá méjì kọ́ tẹ́ ẹ̀ bá gbàgbé lọ́dún 1984 ikọ̀ Liverpool fi àjẹ pé AS Roma nílé wọn náà ti fi àjẹ wọn ṣe mọ̀ pé ọ̀mì ayò ni wọ́n kọ́ gbá lójú ayò gangan yẹn góò méjì nígbà tó wáyá ni wọ́n gbá pẹ́nátì yẹn goliwoo mi gbá sí ọ níbi tí ikọ̀ Liverpool tó ti fi àjẹ kọ AS Roma àwọn olólùfẹ́ ikọ̀ AS Roma wọ́n jẹ́ kó yé wa pásìkò ẹ̀san rẹ̀ ló dé fún ikọ̀ Liverpool ẹgbọ́n sẹ́yìn náà gbà bẹ́ẹ̀ pásìkò ẹ̀san ló dé fún ikọ̀ Liverpool bóyá àsìkò ẹ̀san ni ẹ̀jẹ̀ àmọ́ àwọn tó máa ṣẹlẹ̀ bí nǹkan ṣe ń lọ Fọláyàn Oyètáyọ̀ mo ní kí n farabalẹ̀ kí n máa jáwá ẹni ẹ̀wà kọ́kọ́rọ́ lè bá àyà ibo ni kí n tún bẹ̀ sí ikọ̀ Liverpool wọ́n ti jẹ́ kó yé wa iye owó tán máa san tán máa ń wọlé fún ìdíje UEFA Champions League yẹn ní ìgbésẹ̀ kejì ní ọjọ́ kejì oṣù kan yẹn May 2 ọdún tá a wà ní èlò ńlá ní ká máa san 73 euros ó ní wọ́n ní gbogbo olólùfẹ́ ikọ̀ Liverpool ó ní tíkẹ́ẹ̀tì tí wọ́n fi wọlé wòran láti wo bọ́ọ̀lù eré ìdárayá nígbà tí ikọ̀ AS Roma tó máa ń kojú ikọ̀ Liverpool 73 euros òun lẹ́nu kọ̀ọ̀kan wọ́n sì wá jẹ́ kó yé wa iye tíkẹ́ẹ̀tì tó wà ńlẹ̀ pẹ̀lú ikọ̀ Liverpool àwọn olólùfẹ́ wọn 5000 tíkẹ́ẹ̀tì òun ni tíkẹ́ẹ̀tì tó wà ńlẹ̀ fún àwọn olólùfẹ́ ikọ̀ Liverpool lọ́wọ́ tá a wẹ̀ wọ́n ti wá jẹ́ kó yé wa pé 73 euros òun ni wọ́n máa ra tíkẹ́ẹ̀tì kọ̀ọ̀kan ẹ fẹ́ wo bọ́ọ̀lù aláṣẹ̀gbá nígbà tí àwọn bá ń kojú ikọ̀ AS Roma ẹ má gbàgbé páwọn Chelsea ló ní wọ́n ra tíkẹ́ẹ̀tì tiwọn nígbà tí wọ́n lọ sórílẹ̀-èdè Italy ẹgbẹ́ jẹ́ kó yé wa pé 44.50 euros ní òun ni wọ́n ra tíkẹ́ẹ̀tì tiwọn nígbà tí wọ́n kópa nídìí UEFA Champions League níbi tí ikọ̀ AS Roma ti fìjà jẹ wọ́n pẹ̀lú àmì ayò mẹ́ta sẹ́wọ̀n pé ìṣe àkọ́kọ́ àmì ayò mẹ́ta ọ̀nà ta pẹ̀lú ara wọn ṣùgbọ́n 44.5 euros òun ní ikọ̀ Chelsea ni wọ́n ra tíkẹ́ẹ̀tì tiwọn a jẹ́ pé ikọ̀ Chelsea orí báyìí ṣe nì torí bá méjì kọ́ 28.5 euros òun ló ti fi lé lọ́wọ́ tá a wà nínú ikọ̀ Liverpool 73 euros òun lẹ́nu kọ̀ọ̀kan máa san ẹgbẹ̀rún 5 tíkẹ́ẹ̀tì ló sì ti wà nílẹ̀ fún gbogbo àwọn olólùfẹ́ ikọ̀ Liverpool tá a bá sọ nípa ìdíje UEFA Champions League bí nǹkan ṣe ń Fọláyàn Oyètáyọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ mo ní ká farabalẹ̀ ká máa bá dọ́gba ní ebo ní kí n tún yà sí ẹjẹ́ ń jẹ́ kó jẹ́ wà pé lọ́wọ́ tá a wà yìí Paul Pogba tó jẹ́ agbábọ́ọ̀lù nínú ikọ̀ Manchester United ó ti jẹ́ kó yé wa ó lóun ti dúró tán òun ti ṣèpinnu láti wà nínú ikọ̀ Manchester United torí ibà méjì kọ́ sẹ́mọ̀ pé gbogbo ó ń lọ láàrin Pogba àti tani àti tó jẹ́ akọ́nìmọ̀gbá wọn nínú ikọ̀ Manchester United mò ń sọ nípa oṣù mòrí òní ó ti jẹ́ kó yé wa ó lóun ti ṣèpinnu ọkàn láti jẹ́ kó dúró tán sínú ikọ̀ Manchester United bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ mo ní kí n farabalẹ̀ kí n máa bá dọ́gba ní ẹ jẹ́ kó yé wa pé ikọ̀ Manchester United wọ́n láwọn ti tán láti ra agbábọ́ọ̀lù Jorginho ló kọ rẹ̀ wọ́n láwọn ti tán jẹ́ kó wá darapọ̀ ní ikọ̀ Manchester United ó sì mọ̀ lóye tí wá jẹ́ ó lóun fẹ́ ró gbogbo ikọ̀ Manchester United lágbára dẹ́ndẹ́nì ṣáájú nígbà tó máa ń kópa ní sáà tó ń bọ̀ ẹ má gbàgbé pé Manchester ti ṣe gbúdúgbú méjì yáyà mẹ́fà nínú ìdíje English Premier League ẹ má sì gbàgbé pé ipò kejì òun ní kọ Manchester United òní wọ́n wà wọ́n ti wá ṣetán o láti ra agbábọ́ọ̀lù kan nínú ikọ̀ PSG kí ló kọ rẹ̀ adé ẹ̀yìn múni mò ń sọ nípa Levin Kurzawa lọ́wọ́ táwa Levin Kurzawa wọ́n láwọn ti ṣetán láti gbé wá kó wá darapọ̀ mọ́ ikọ̀ Manchester United bẹ́ẹ̀ ni bá ṣe ń darapọ̀ mọ́ ìkànnì ìbílẹ̀ rédíò Nàìjíríà tiwantiwa òun lẹ̀ tí ń láǹfààní láti máa gbọ́ wa lórí ètò yín ètò wa ìtàn lórí pápá ni pẹ̀lú Fọláyàn Oyètáyọ̀ Fakao Sport àkókò nǹkan pápá múra ṣùgbọ́n ẹjọ́ fún aláwọn fẹsẹ̀wọnsẹ̀ tó máa wáyé lálẹ́ òní kí n tó fún aláwọn fẹsẹ̀wọnsẹ̀ tó máa wáyé fún ìkéde tàbí ìpolówó ọjà yín lórí ètò ìdẹ lórí pápá nọ́mbà yín ní ẹ pè òun náà lẹ̀ tí ń wò lójú móhùnmáwòrán yín lọ́wọ́ tá a bọ̀ +44 74 59 35 3799 tàbí +44 74 24 72 8743 +44 74 24 72 8743 tẹ́ ẹ bá ti pe nọ́mbà ìjà àbá live and direct láti orílẹ̀-èdè UK òun ló máa gbé lọ́wọ́ tá a wà yìí bí nǹkan ṣe ń lọ Fọláyàn Oyètáyọ̀ ẹ má gbàgbé pé tí n bá ti kúrò lórí ètò tó tún máa gbéra sọ lẹ́yìn mi ètò owó ni kí n tó lọ ètò jẹ́ kó ayé kójú wà kẹ́ máa bá wa dọ́gba lórí ìkànnì ìbílẹ̀ rédíò Nàìjíríà tiwantiwa ẹ má gbàgbé pé ìdíje English Premier League ó máa wáyé gbogbo Chelsea ẹgbọ́sẹ̀ dúró tán Chelsea yóò lọ ká Burnley mọ́lé lálẹ́ òní nídìí English Premier League
7:45 ló máa gbéra aṣọ lọ́kàn làgásítí kalẹ̀ bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ Fọlájìn Oyètáyọ̀ mo ní kí n farabalẹ̀ kí n bá dọ́gba ni ẹ jẹ́ máa ṣẹnu mi dédé síbi mo wí yìí mo dúró náà ìpàdé tèmi àti yín yóò tún dọjọ́ Monday ọjọ́ ajé ní níbi tí ètò láǹfààní láti ti pàdé mi màá já wà àwọn ọ̀rìn kíni wí ìròyìn tá a bá ń sọ nípa ìròyìn eré ìdárayá káàkiri àgbáńlá ayé lẹ́sẹ̀ kùkú àti lórílẹ̀‐èdè wa Nàìjíríà gẹ́gẹ́ bí mo ṣe jáyà àbàdàn tán nírọ̀lẹ́ tòní mo rí ẹ̀mbẹ́ òdúróore mi ò ní wá ẹni tí ọmọ ọlọ́lá láti orílẹ̀‐èdè Jámánì mi ò ní wá ẹni tí bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ mo ní ká máa bá dọ́gba ní ẹ jẹ́ máa ṣẹnu mi déédéé síbi ẹ má gbàgbé pé ìpolówó ọjà yín ó ṣe pàtàkì lórí ètò idán lórí pápá nọ́mbà ilé ẹ̀pẹ́ lẹ́ẹ̀kan sí +44 74 59 35 3799 tàbí +44 74 24 72 8743 Fọlájìn Oyètáyọ̀ lórúkọ mi Fakao Sport ẹ̀yin lẹ fẹ́ pè mí ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ fẹ́ ṣèpolówó ọjà yín lórí ètò idán lórí pápá ní ìkànnì rédíò Nàìjíríà ìbílẹ̀ tiwantiwa 08149096337 08149096337 adúgbò lọ́wọ́ àwọn tá a jọ kọ́wọ́ rìn wá síbi tá a jọ ṣètò ní ìrọ̀lẹ́ tòní ẹ tún máa pàdé àwọn ẹ̀kan olóòtú wa lórí ètò yìí tó bá ti dáago 3 sáago 4 ọ̀la lórí ètò Al-Hikmat program ẹ má mísì ẹ̀ ètò tó dúró tán tó gbẹnu tán ni pẹ̀lú àwọn atọ́kùn ètò ọ̀la nìyẹn lẹ́ẹ̀mọ́ bá wọn pàdé kẹ́tọ́ tún láǹfààní láti bá wọn pàdé lórí ètò ìròyìn eré ìdárayá ní ìkànnì wa yìí ó tún dọdún ajé Monday ní títí ọjọ́ ajé Monday ọ̀hún dààmú fòrò wálẹ̀ rálákòbá ẹ̀yìn gò kó báyẹn mo rí ẹ̀bẹ̀ ìyá àbàdàn ó dúró re mi ò ní wá ẹtì títí ọjọ́ Monday ńkọ́ ẹja máa gbìyànjú ká máa ṣeré ìdárayá fún ìkéde tàbí ìpolówó ọjà yín nọ́mbà òun lẹ̀ tí wọ́n lójú mọ́ màwòrán yín Fọlájìn Oyètáyọ̀ lórúkọ tèmi Fakao Sport ó dìgbà náà ó dọjọ́ Monday ó dàbọ̀.